Fabas ẹ kú oríire. Yamutu kullu baraya. Ẹ kú oríire abájọ tí ń fi ń da tí ń fi ń dán. Yamutu kullu baraya. Gbogbo ọmọ tí ó bá rí àánú tí ó rí ìyọ́nú ìyá rẹ̀ ọmọ náà dààmú tí ó fi kú ni. Yamutu kullu. Tó bá rò pé ó ti dààmú nísìn ó padà dààmú lọ́la. Tẹ́ bá rọmọ tí ń da fún tí ń yẹ ní méjì mẹ́ta mẹ́rin dáadáa ó ṣe rere pẹ̀lú ìyá rẹ̀ ni. Ummi khairi ummi nafu'i ummi fakhri la ansaha ummi fakhri la ansaha ummi fakhri la ansaha ummi khairi ummi nafu'i ummi khairi Iyami ìyá rẹ̀ ni. Ummi khairi. Bí ajiwa Yusuf Fabas bí wọ́n ti mọ̀ pé ìyá àwọn ìyá rẹ̀ ni. Ummi nafu'i. Ummi nafu'i. Ìyá mi ó ṣàǹfààní fún mi. Ummi fakhri la ansaha. Ummi fakhri ìyá mi ni fàárí mi la ansaha ìnígbàgbé ìyá mi. Falwaylu liman haqqani umma. Ìnígbàgbé ìyá mi aláwọ̀dé ìwọ ọmọ tó dèèyàn tán tíyá rẹ̀ ò tí kú tó ti gbàgbé ìyá rẹ̀ ọmọ gbàgbé wọn náà. Wala zalima wala yar'a. Fabas ẹ kú oríire ẹ kú ọ̀jàgà. Ọkùnrin kan ní ó hé tìyá rẹ̀ gan. Kì í fẹ́ rí ìyá rẹ̀ lójú. Ọmọ tá a wí ó sì ti dèèyàn lójú yẹ. Dákun má fẹ́ atẹ́gùn oṣù mi torí Ọlọ́run ìsìn Ọlọ́run tá ń jẹ́ tá àti bàbá Ọlọ́run ó gbà bí ò ní gbà. Níwọ̀n bá ní ká ṣe fáàrí mọ́ fáàrí rọ tá a máa ṣe ọ̀tọ̀lẹ́ni tí ó dọ̀ bùrẹ́là lẹ́lòmí lérí wọ́n tún fẹ́ atẹ́gùn sí Ọlọ́run tó mà bọ́ jẹ àbọ̀ ó jẹ kalẹ̀ àbọ̀ ò ní jẹ kalẹ̀. Má fàdá sùn púpọ̀ ní máa ń wù farabalẹ̀ ní máa ń wù àwọn àfáà mi kí wọ́n máa sọ lábẹ́ gbogbo bá ti máa múra yìí torí kèfèrí tí ó níbò ni là máa fi múra bẹ́ẹ̀ kìí ṣe pé bẹ́ẹ̀ àbí bákan kìí ṣe pé àfi ń ṣe fáàrí. Ẹ má fi atẹ́gùn sí mi mọ́ njọ abákú tí wọ́n dì wá sínú sàárè tí wọ́n gbé wá sínú kòtò ta ni ó fi atẹ́gùn mẹ́. Ọmọ yìí olówó lọ́lá ó níyì káàkiri gbogbo ayé ó wá bí ọmọ yẹn kan kì í wá fẹ́ rí ìyá rẹ̀ lójú. Ẹ kú oríire Fabas bá yín dúpẹ́. Ọmọ tá a wí àgbákò kan máa ń ṣẹlẹ̀ nínú ìlú wọn lọ́dọọdún àwọn ẹranko tó burú bí ẹkùn bí erin bí kìnìún wọn a máa wọnú ìlú wọn lọ́dọọdún tó bá ti kù bí ọ̀sẹ̀ kan tí àwọn ẹranko burúkú yìí ó wọnú ìlú yìí gbogbo àwọn tí ń bẹ lùlù ó fìlú lẹ̀ ni wọ́n lọ wọ́n sá lọ lù bòmí. Ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ yìí ní ìṣẹ́jú méjì náà ni àwọn èèyàn sá kúrò nílùú wọ́n já kúrò nílùú. Ọmọ tá a wí ọmọ yìí níyà láyé a máa wá avoid ìyá ẹ̀. Kìí fẹ́ rí ìyá rẹ̀ níṣẹ́jú kan ìyá tí ó sì bí ọ náà ló ti bí ọ ò lọ́pṣọ̀n mọ́. Kí ìyá mi sì dàbí ìyá alágbájá èyí ò ti kọjá. Ọmọ yìí wá ní lọ́kàn wípé ogun èyí tí ń bọ̀ wá
àìmọye àwọn ẹranko yìí yóò wọlé òun ti mọ tó wọ́n ṣe fún ya òun. Táwọn bá ti fẹ́ kú nínú ìlú òun àtìyàwó òun àti ọmọ òun àwọn ò ní gbé ya àwọn kú nílùú. Báwọn ẹranko yìí bá ti wọlé kó kúkú payá àwọn dànù. Fakhari la ansa. Ìyá rẹ̀ ń bẹ láyé ọmọ ìyá rẹ̀. Ọjọ́ wo ló ti rí ìyá rẹ̀ gbẹ̀yìn? Àwọn tí wọ́n ṣàfẹ́kù ìyá wọn ni wọ́n rántí ìyá wọn pẹ̀lú pé ìyá wọn ti kú yìí. Ọdún 10. Ó sì ní ìyá rẹ̀ láyé. Ǹjẹ́ ló ti fojú kan ìyá rẹ̀ gbẹ̀yìn? Ummi khairi. Ǹjẹ́ ló ti ránjẹ fún ìyá rẹ̀ gbẹ̀yìn? Ummi khairi. Ó dìnnà ìyá tó bí ọ. Gbogbo ń tọ́ da lónìí. Bí ìyá yẹn ò bá bí ọ, ò lè dá nǹkan kan. Ummi khairi. Ọmọ yìí wá ní pílánì bẹ́ẹ̀ pé n tó wọ́n ṣèlú ní àsìkò bí ọ̀sẹ̀ kan tó gbogbo ìlú àwọn èèyàn ti ń kúrò nínú ìlú. Wọ́n ti ń kúrò nínú ìlú. Ummi khairi. Ọmọkùnrin náà ti ní pílánì tiẹ̀. Ó sọ fún ìyàwó ẹ̀. Ó sọ fún ìyàwó ẹ̀ pé ìwọ ìyàwó mi ní tí mo fẹ́ ṣe ni o. Gbọ́ sọ́wọ́ o. Ìyá yìí ń disturb mi púpọ̀. Ummi khairi. Ìyá yìí ń dààmú mi púpọ̀. Ummi nafu. Ẹlòmí ò má yí ìyá rẹ̀. Nígbà tí ìyá rẹ̀ bá púpọ̀ tó máa wá tó tẹ́ǹtì rọ, kò mọ́tò máa wá tó àwọn agbádá rọ. Gbogbo tó bá ṣe fún ìyá rẹ̀. Tí ìyá rẹ̀ fi sunkún wọnú sàárè, ẹ̀jẹ̀ ni wọ́n sùn tọmọ rẹ̀ ọ̀pá ọlẹ́jẹ̀. Ummi khairi. Ummi nafu. Àsìkò tó wọ́n fẹ́ kú nínú ìlú. Wọ́n wá lọ gbé ya, wọ́n wá lọ gbé sí, wọ́n lọ jù ya síbì kan. Ummi fakhari la ansa. Ńgbà wọ́n gbé ya wọn síbì kan kí wọ́n jáde kí wọ́n máa lọ. Ọkọ sọ fún ìyàwó rẹ̀ ó lé mi ní kọ́kọ́ kú nínú ìlú o. Ìdúró dè yín níbi báyìí tẹ́tí wá bá mi ìwà tọmọ mi. Ìyàwó lòun ti gbọ́. Bọ́kọ́ ti kú òtọ́kọ́ lọ tó lọ dúró dè wọ́n. Ìyàwó wa gbé ọmọ ọyọ kan tí wọ́n bí tó jọkùnrin. Ó wá gbé ọmọ òun, ó gbé e lọ bí wọ́n lọ gbé ìyá sí. Ó ní màmá, ìyá ò sì dáhùn kankan màmá, ìyá ò mọ kankan tiẹ̀. Kò mọ̀ pé wọ́n fi òun lẹ̀ fún tí ó wà pa òun. Ummi khairi. Màmá ẹ gba ọmọ ní èmi àtọkọ mi à ń bọ̀. Ummi nafu. Nígbà ìyàwó náà bọ́kọ rẹ̀, ọkọ ń béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ wípé ọmọ mi ń kọ́. Ummi. Oníbẹ̀ẹ́ là máa bí ni ọlọ́mọ rẹ̀ ń bẹ lọ́dọ̀ màmá rẹ̀. Ummi. Kí ló dé tó fọmọ sọ́dọ̀ màmá mi? Oníbẹ̀ẹ́ ni. Ó ní bí mo ti fílẹ̀ òun náà lọ dà. Ọmọ mi Ummi. bí mo ti fílẹ̀ yẹn náà lọ dà. Ó ní tí mo fílẹ̀ fún ni wípé dédé tí wọ́n ṣe fún ìyá rẹ̀ yìí bí ọmọ wa bá tẹ̀lé wa bó ti ní kí n gbé tẹ̀lé wa ká fi kú nínú ìlú bọ́mọ mi bá dàgbà dédé tí wọ́n ṣe tó jọ́kọ̀ mi tó ṣe fún ìyá rẹ̀ lọ́mọ mi náà ṣe tẹ̀lé la. Ummi fakhari la ansa. Fakhari la ansa. Aláwọ̀dé owó tó ní tíyàwó lórí burúkú tó fẹ́ tó mú ọkọ̀ ẹ̀yìn àgbá kò sí ìyàwó rẹ̀ sí ìyá rẹ̀. Ummi khairi. Ẹ̀wọ̀n obìnrin rẹ̀ Ummi nafu. lọ́dẹ̀ rẹ̀. Ummi khairi. Ẹ̀wọ̀n làákàyè tó lò lẹ́ẹ̀kan náà nígbà ìyàwó sọ bẹ́ẹ̀ fún ọkọ rẹ̀, ọkọ bá sá eré. Ummi. Ó padà lọ bí ó gbé ìyá rẹ̀ sí i. Ummi. Pẹ̀lú ẹkún torí pé òun rí dùnú lónìí òun fi ẹkún pa ìyá rẹ̀ wọ́n náà padà sunkún. Ummi khairi. Orí èwo lọ́lọ́ ń ṣe fún ọ tó dá ìyá rẹ̀ màmá. Ìwọ́n sunkún. Ummi. Sunkún tó dé ọ̀dọ̀ màmá rẹ̀ ìyá ti gbé ọmọ sọ́wọ́ báyìí. Abiyamọ. ọmọ mi. Khairi.
bẹ́ẹ̀ ni ìyá ń sunkún ọmọ náà ń sunkún bàbá náà dé ló bá wọn méjèèjì tí wọ́n ń sunkún Ọlọ́run ò tí ì jẹ́ kágbá kó wọnú ìlú yìí ó ṣẹ̀ṣẹ̀ wá gbé ìyá rẹ̀ njó lóró ń jẹ fún ìyá rẹ̀ gbè njó lóra sọ fún ìyá rẹ̀ gbè gbogbo aṣọ òde lọ́mà kò sóde tó ní lọ mama ti ọha déètì òde sórí ni ẹnu wọn bá gbàtà bẹ̀rẹ̀ ọdún yìí ó daṣọ mélòó tó rà fún ìyá rẹ̀ ọ̀rọ̀ lásọ fún ìyá rẹ̀ ó fún ìyá rẹ̀ lóúnjẹ wọn náà bímọ o wọn náà bá dàgbà ọmọ padà fi bí pa wọn náà o. Fabas ẹ kú oríire mo tún lọ fún yín sí i lónìí. Bàbá ń gbọ́ Fabasi lọ́tún lọ́sì àṣẹ Fabasi tọ́jú ìyá rẹ̀ ni. Apátákìtì Sàmàrí Ọlọ́run Akatakìtì abájọ èmi a máa wọ́n pé Fabasi káàkiri gbogbo ayé àṣẹ tí ń dún lára Fabasi ìyá wa Fatima ni. Bàbá kan rò pé a máa ṣàṣì Fabasi àwọn ará òun ni ó fà ọ lẹ́sẹ̀ lọ.